Mo kí yín, àdúrà yín á gbà. Mo fẹ́ gbàdúrà fún ẹni tó rí àmì yẹn ṣe. Sórí ìpele tó o nílò láti dé láyé, láti rí ògo lò láyé, láti lè jẹ́ èèyàn pàtàkì láwùjọ, láti lè jẹ́ èèyàn ńlá lórúkọ Jésù ó yá á mú ọ débẹ̀. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé ìwọ tó ń gbọ́ mi yìí. Aláǹtakùn tá fi ń takùn dínà ire àti ayọ̀ ẹ. Aláǹtakùn tá fi ń takùn dínà ògo àṣeyọrí rẹ. Tó mú kó máa mú àmúbọ́ lójoojúmọ́ nígbà gbogbo lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù lọ́dọọdún. So máa ṣàmì yẹn dáadáa, so máa rinlẹ̀, so máa táìpù àmì yẹn, so máa táìpù àmì yẹn, so máa share fídíò yìí báyìí. Mo sọ tẹ́lẹ̀ aláǹtakùn yẹn gbiná. Iná, iná, iná ni mo pè. Ìwọ tó ṣàmì yìí, alágbára tó sọ pé ò ní ráàánú gbà láyé, alágbára tó lò ní rógo lò láyé, alágbára tó lò ní jẹ́ èèyàn láyé, lórúkọ Jésù iná palẹ̀ rẹ̀ mọ́. Jẹ́ n sọ kinní kan fún ọ. Jẹ́ n sọ kinní kan fún ọ. Jẹ́ n sọ kinní kan fún ọ. Nínú ìrìn àjò tí ènìyàn máa ń rìn nílé ayé yìí, tá bá ń sọ̀rọ̀ nípa spiritual, tá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí, tá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí, ó jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa mú, kí èèyàn gbọ́dọ̀ serious lé lórí. Wọ́n ti gba ògo ọ̀pọ̀lọpọ̀ lọ́nà ẹ̀mí nípasẹ̀ àlá. Wọ́n ti gba ògo ènìyàn lọ. Tẹ́ bá rí ẹni tó ń lálàá rí ọ̀nà tó bóyá school tó ti lọ tipẹ́tipẹ́ rí, bóyá ibi tó ti ṣiṣẹ́ rí, abúlé ibi tó wà tó ti wà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n fẹ́ lo àṣẹ yẹn láti lè fi dá padà ni. Ìyẹn nínú spiritual, wọ́n wá ń gbé lọ padà. Tí wọ́n bá dẹ̀ ti dá èèyàn padà nínú ẹ̀mí, nínú ayé lójú ayé yìí, wọ́n á dá èèyàn padà ni o. Ẹ̀yin wo lẹ ṣàmì? Ọ̀nà wọn náà gbà tán fi dá ọ padà nínú ìkóríta ògo àṣeyọrí, nínú ìrìn àjò rẹ nílé ayé, ọ̀nà wo náà gbà tán fi ń dá ọ padà sẹ́yìn. So máa rí àmì ṣe lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Àbá májẹ̀mú yẹn jẹ́ májẹ̀mú tó mú ọ padà sẹ́yìn. Àbàjẹ́ ṣùgbọ́n ìpele tó yẹ kó dé láyé lórúkọ Jésù ó yá lọ débẹ̀. Lórúkọ Jésù ó yá lọ débẹ̀. Ìpele àṣeyọrí, ìpele ìgbédìde, ìpele ògo ńlá tó yẹ kó dé láyé lórúkọ Jésù á mú ọ débẹ̀ báyìí. Mo ní lórúkọ Jésù á mú ọ débẹ̀ báyìí. Mo ní lórúkọ Jésù á mú ọ débẹ̀ báyìí. Ó yá lọ tayọ láyé, ó yá lọ tayọ láyé, ó yá lọ tayọ láyé, ó yá lọ tayọ láyé. Bí mo ṣe gbàdúrà fún ẹnìkan nìyẹn. Ìlú òyìnbó ló wà báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bí mo ṣe gbàdúrà fún ẹnìyẹn ní ìlú òyìnbó gangan ló wà báyìí. Sórí wọ́n ti gbà pé ẹnìyẹn ò lè jẹ́ èèyàn. Wọ́n ti gbà pé ò lè débẹ̀. Ìwọ ni ó máa ṣàmì yẹn tó máa táìpù àmì yẹn sí abẹ́ kọ́mẹ̀ǹtì. Ìwọ ló máa táìpù àmì yẹn dáadáa tó máa share fídíò yìí káàkiri. So máa like àdúrà yìí ṣá. Mo pa ní àṣẹ. Ẹni tó máa fẹ́ràn ẹ bó ṣe ń click lórí like button, mo fẹ́ kó click lórí love button gan ni. Love ni mo fẹ́ kó gbélé. Mo pa ní àṣẹ. Mo pa ní àṣẹ ẹni tó máa fẹ́ràn ẹ, tó máa yàn ọ́ fẹ́ láti lè ràn ọ́ lọ́wọ́, láti lè gbé ọ sókè lórúkọ Jésù á yọ̀ǹda ẹ̀ fún ọ. Lórúkọ Jésù á connect ẹ mọ́ ọ. Lórúkọ Jésù Kristi ó yá á connect ẹ mọ́, á gbé pàdé ẹ lónìí. Lọ tayọ, lọ ṣe rere. Lórúkọ Jésù nínú oṣù tó wà yìí, ẹni bá sọ pé ò ní jẹ́ èèyàn, lórúkọ Jésù Kristi ó ní kó fi ṣàtẹ̀gùn débi ògo. Bẹ́ẹ̀ ni àwọn kan ti fi ara wọn ti fara wọn jì wípé ò lè jẹ́ èèyàn láyé. Ṣùgbọ́n àmì ẹ̀ ló máa ṣe. Àmì ẹ̀ ló máa jẹ́ kó ran ilẹ̀ dáadáa. Ó máa ṣàmì, ó máa táìpù àmì, ó máa share fídíò yìí. Lórúkọ Jésù gbogbo àwọn tó fira wọn jẹ́ dá májẹ̀mú pé ó dìgbà táwọn bá tó kú pé kó tó rí ògo lò yẹn. Lórúkọ Jésù ó yá ikú wọn ó ti yá òní ni. Lọ́ra àánú gbà. Jésù Olúwa wa. Amin. Ẹ̀yin tí ẹ ti subscribe sórí YouTube channel mi, ẹ subscribe báyìí. Lórí Facebook page mi náà, ẹ lọ sí kíni, ẹ lọ like ẹ, kẹ́ follow ẹ. Àti lórí àwọn social media mi. So pátápátá at David Fire
live. So kẹ́ ṣe kíni, kẹ́ follow ẹ̀. So lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ make sure pé lórí YouTube channel ẹ subscribe. Tẹ́ bá ti subscribe, ibi bell yẹn ẹ click lé, so notification bell ni, so that anytime tí n bá ti post tí n bá ti post another, wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀, àwọn YouTube á jẹ́ kẹ́ ẹ mọ̀ ìyẹn lórí YouTube. So tó bá jẹ́ Facebook náà ẹ lọ follow ẹ lórúkọ Jésù, a máa rí àánú gbà. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àdúrà ló ń gbà, agbára kì í gbà. Nǹkan tí mo fẹ́ ká mọ̀ nìyẹn. Lórúkọ Jésù yóò dára fún wa. Èmi náà ni David Adeniji. Fire. God bless you. Amen.